ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Olúwo ti ṣeré bẹ́ẹ̀, àwọn ọmọ ẹ̀yìn Olúwo àwọn Fúlàní wọ́n ti ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Wọ́n ti ránṣẹ́, wọ́n ti pàrokò sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kí wá ni wọ́n ń sọ nínú àròkọ wọn? Ni mo fi sọ pé Olúwo ti ṣeré bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe, ó ti ṣeré bẹ́ẹ̀. Ìyẹn làwọn Fúlàní, àwọn olápọ̀ lọ́mọ ẹ̀yìn àwọn Fúlàní tí wọ́n sá sábẹ́ ọ̀bùrẹ́dà pé mùsùlùmí ni wá, ẹlẹ́sìn ni wá. Ẹ máa bá wa bọ̀ lórí ètò. Aládìsá ń palẹ̀ ogun mọ́, Èdùmàrè má jẹ́ ó tẹnu mi jáde. Aládìsá ń palẹ̀ ogun mọ́, ọba òkè má jẹ́ ó tẹnu mi jáde. Ọmọ Yorùbá, àní mi ni mo sọ pé kí ọba òkè kó má jẹ́ ó tẹnu tèmi jáde. Bí Sunday Ìgbòho ń palẹ̀ ogun mọ́, Èdùmàrè má jẹ́ ó tẹnu mi jáde. Àwọn kan ló sọ o. Ẹ kú dédé àsìkò, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tí mo bá bá yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àṣé tìlú kan bá ń tòrò, lóòótọ́ ni mo wí fún yín, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn ọmọ àlè ìran Yorùbá ti dàgbà. Fún ìdí èyí, Fúlàní lẹ́nu lọ́rọ̀ ni wọ́n ní láti máa fọwọ́ gbáyà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé kó pàdé àwọn, pé gbogbo ọ̀rọ̀ tó sọ kò lè wáyé, àwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà. Ẹ má jẹ́ ń tẹ̀yìn, ẹ jẹ́ ń gé ní kúkúrú, wọ́n ti pàrokò ìjà. Ọ̀nà wo ni wọ́n wá fẹ́ gbà tí wọ́n fi bá ìran Yorùbá jà? Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Ẹ má gbàgbé pé èmi a máa sọ fún yín ní gbogbo ìgbà wípé àwa la máa jà fúnra wa. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá dúró dè pé ó dìgbà tí ìjọba kan bá sọ̀rọ̀ àbí tẹ́nìkan bá sọ̀rọ̀ kìnìkan ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Eléyìí ní ẹlẹ́ẹ̀kejì, ọ̀nà wo ni Fúlàní fẹ́ gbà wọ àárín wa gangan, òun ni ẹjẹ́ àgbàyẹ̀wò. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, Fúlàní ò ní ìran kankan nílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n àwọn ni wọ́n ń kọ̀ǹtró orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn ló ń ṣe kí ni? Àwọn ló ń sọ pé báyìí ni ká gbẹ́sẹ̀ sí, bí yìí ni kẹ́ ẹ gbà á nílẹ̀ Nàìjíríà. Wọ́n ti wá dìde ogun sí ìran Yorùbá báyìí. Ọmọ Yorùbá, ẹ jẹ́ tètè fura kẹ́ ẹ fún ṣòkòtò yín. Mò ń gbé fídíò náà bọ̀, ẹ wá gbọ́. Ọjọ́ 9 oṣù kínní ọdún 2025 ni wọ́n fi ìpàdé ìjà sí. Ẹ gbọ́, tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ kó tó dọjọ́ náà lọ́hùn-ún, ọ̀nà tí wọ́n gbà wọlé sínú Yorùbá lára rèé. Báwo ni wọ́n ṣe ṣe tí wọ́n fi débi tí wọ́n dé yìí? Ẹ máa bọ̀, ẹ máa wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Báwo ni wọ́n ṣe ṣe tó lóyè Sunday Ìgbòho tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó sọ, gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Bánjí Akíntóyè sọ, gbogbo lẹ́tà tí wọ́n kọ, gbogbo ògbìyànjú bí wọ́n ṣe ń lọ bá ọba, tí wọ́n ń bá ìjòyè, tí wọ́n ń bá ọmọdé ìlú pé ẹ̀já bọ́ lóko ẹrú yìí, tó jẹ́ pé àwọn ọ̀ràn Yorùbá wa, èmi a máa sọ tẹ́lẹ̀ wípé tí Ìgbò bá fẹ́ mú Yorùbá ẹgbẹ́ ẹ̀ ní ọ̀ràn sí. Báwúsá bá fẹ́ mú Yorùbá ẹgbẹ́ ẹ̀ ní ọ̀ràn sí. Bí Fúlàní bá, àwọn ọmọ Yorùbá, kódà ààfin ni wọ́n fi jà sí. Ẹ gbọ́, ọmọ Yorùbá, ẹ má jẹ́ ń dà yín láàmú jìnnà, ẹ sì má jẹ́ ń gbà yín lásìkò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ báyìí ni wípé àwọn Fúlàní yìí ti pé bíríkótò, wọ́n pé bíríkótò, wọ́n sì ṣetán, wọ́n ní tò ṣàríà o tẹ́ ẹ kọ́ lẹ̀ níwọ̀n gbà sí ìjọba Nàìjíríà ò fààyè gba ṣàríà, orílẹ̀-èdè Yorùbá làwọn ń gbé bọ̀. Wọ́n ní kó lóyè Sunday Ìgbòho àti gbogbo àwọn ọmọ Yorùbá, àwa bá a bá fẹ́ kú ká kú, bá a bá fẹ́ yè ká yè. Èdè òyòhùn ká gbà sí,
bó ṣe ń di on the 9 ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2025 tó ń bọ̀ yìí àwọn máa fi lọ́lẹ̀. Níbo ni wọ́n ó ti fi lọ́lẹ̀? Ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lórí ètò. Níbo ni mo fi sọ pé níbo ni wọ́n fi pàdé ìjà sí? Wọ́n jẹ́ kó yó lóyè Sunday Igboho pé ibi tá a ní kí gbégbé ó má gbé ibẹ̀ ni gbégbé ó gbé, ibi ẹ ní kí tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ náà ni tẹ̀tẹ̀ ó tẹ̀. Bẹ́ẹ̀ ni kódà wọ́n sọ pé gbogbo àwọn ọba aládéládé tó máa wà ń bẹ̀ gbogbo wọn lẹ́gbọ́ lórí nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ẹ bá ń farabalẹ̀ wò ó kẹ́ ẹ kọ̀nfàmù information yẹn kẹ́ ẹ lè bá a mọ̀ wípé pavilion ò fún yín lófo. Gẹ́gẹ́ bí mo ṣe ti ń sọ, ọ̀nà tí wọ́n fẹ́ gbà wọlé ọ̀nà tó léwu jù ní gbogbo ìran Yorùbá ni mo ti ń sọ ọjọ́ pẹ́. Òkè Ògùn yìí náà ni níbo ni wọ́n pọ̀ sí yàtọ̀ sí ká sọ̀rọ̀ Kwara tá a dà wọ́n pọ̀ tá a dà lúrú pọ̀ má ṣàpà. Òkè Ògùn ló tó kùn ibẹ̀ ni wọ́n fẹ́ bá wọlé. Kódà mo ṣe bá ẹ má jà sọ pé wọ́n fẹ́ bá wọlé wọ́n tẹ̀ ti wọlé. Ẹ̀yin tẹ́ ẹ bá wá wo fídíò yìí tẹ́ ẹ bá léèyàn lọ́hùn-ún ẹ máa wá pè wọ́n kẹ́ ẹ máa bi wọ́n wípé ẹ gbọ́ ṣe rọ ni àbí lóòótọ́ ni, kẹ́ ẹ wá rí i pé ẹ̀ ń ṣí àfídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ ṣe ẹ máa bá mi ṣí ẹ máa pariwo pé irọ́ o kò lè work. Àwọn Haúsá Fúlàní fúnra wọn tó ṣe sẹ̀ríà kò wọ́ọ̀kì fún wọn wọ́n káńsù ẹ̀. Ó ṣe jẹ́ ṣé kìí ṣe pé ìyà ẹ̀sìn náà fẹ́ bọ́lẹ̀? Ọ̀yá ẹ kọ́kọ́ wo fídíò yìí ná tí n bá padà dé kí n wá gbé yín débẹ̀ tán pátápátá kẹ́ ẹ wá wo ká máa wá jọ wá máa wá sọ̀rọ̀ kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ sọ. Ọ̀yá ẹ nìṣó níbẹ̀. Inauguration in Yoruba land. I repeat, on the 11th of January, there is going to be a Sharia court ceremony, inauguration ceremony in Oyo town and its environs. Now you can see the banner on your screen. So we are not talking about an information we don't know about. So Sharia court would be inaugurated, the ceremony will be inaugurated in Yoruba land and Oyo state. Since the southwest states have left Muslims without any trial court of competent jurisdiction on their personal matters, despite Section 275, subsection 1 of the 1999 Constitution of the Federal Republic of Nigeria that allows states to have one Muslim court or the other. So the Oyo of Alaafin of Oyo is launching its own Sharia court in Oyo State, Ibadan, on the 11th of January. This is from the Muslim community in Yoruba land. And we have said it, agenda must agenda. So Sharia court in the southwest, it is a done deal. We have Royal Father of the Day, High Chief Yusuf Akinde Olayinka. We have Spiritual Father of the Day, Alhaji Abdul Latif Abdulaziz Eleyele. We have Chief Hosts, Alhaji Chief Tajuddin Abdul Ahmed Komorishe. Many others. We have Dr. Rafiu Adisa Bello. We have Sulaiman Abdul Ganil Abu Kudi. So for Sharia in Nigeria, Oyo chapter, Afijo Atiba, Oyo East and Oyo West local government cordially invites you to the inauguration ceremony of Sharia court in Oyo town and its environment. Guest lecturer Sheikh Dr. Abdul Aziz Abdul Baqi Muhammad. So agenda must agenda. So whether you like it or not, there will be a Sharia court in Yoruba land for the Muslims. Since the southwest states, according to the Twitter, the person that posted this on Twitter, he said, since the southwest states have left Muslims without any trial court of competent jurisdiction on their personal matter, we are going to set up Sharia courts in Yoruba land. I hope the government of Oyo State knows about this. I hope all the authorities know about this
I hope this is not a calculated attempt to bring the kind of Islam they practice in the north to the southwest. I repeat, I hope this is not a calculated attempt to bring the kind of Islam being practiced in the north to the southwest. We know that Sharia has not done any good to any of the northern states. In fact, when you look at the northern states that Sharia is being practiced, look at that state economically, look at the development, look at human rights abuses and all have you. I told you that the 1999 constitution is flawed, and it allows for all of this because they are quoting section 275 subsection 1 of the 1999 constitution of the Federal Republic of Nigeria that allows Muslims to have their own Sharia court in every state. So they are going in line with the law, and these are Yorubas. Most of them are Yorubas. It's Supreme Council for Sharia in Nigeria. We have Yoruba representatives, and they are bringing Sharia court into the southwest. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí wọ́n sọ? Ẹ gbọ́ wípé àbí mo parọ́ sí nísìn torí ẹlòmíì wọn ò ní wo fídíò débì kan ní ti parọ́ ti ṣe kíní kan. Ẹ mọ̀ pé pàfílíọ̀nù ò ní gbé fídíò tí ò bá nǹkan tí ò bá lẹ́rìí mi ò ní sọ ọ́. Èèló mò ń wá àti pé kí ni mò ń fẹ́. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò fún mi mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Bí ayá pàfílíọ̀nù ọ̀yá òun rèé, ọ̀yá àkárí o ṣe orin báyìí, ọ̀yá research card rèé, ọ̀yá send account. Kí wá ni mo fẹ́? Torí owó kọ́ irọ́. Ìròyìn tẹ́ ẹ bá gbọ́ròyìn wa ẹ máa rí i pé òtítọ́ àtòdodo làwa sọ. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, òfin tí wọ́n tún kò tí 1999 constitution tó ti bàjẹ́. Gbogbo àwọn tí wọ́n dárúkọ tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn ṣọmọ Yorùbá ni wọ́n. Wọ́n mú orúkọ Fúlàní kan wọ́n fi Yorùbá kan rọ́pò ẹ̀. Àmọ́ àní ìran Yorùbá ni wọ́n ń gbé o. Ìyẹn ní Àfìjíò local government àti Àtìbà local government méjèèjì yìí wọn ò jìnà síra wọn. Ẹ wá gbọ́ bí tí wọ́n ti wá fi ọ̀rọ̀ kọ́ ààfin Aláàfin wa lọ́rùn. Ẹ gbọ́ ibi tó fi di pé ààfin Aláàfin gbàlejò rèé. Ààfin tá a retí ọba aládé tó jẹ́ ìran Yorùbá kó wá síbẹ̀. Léyìí tó ríṣiríṣi ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ pé tó ó dàbí pé nìkan ni ó jẹ́ o, Fúlàní ni o. Àwa gbàgbọ́ pé Fúlàní ò lè jọba ilẹ̀ Yorùbá lásìkò yìí nínú ìran tá a wà yìí. Tí ó bá sì ti rí jẹ nínú ìran tá a wà yìí kò lè rí jẹ mọ́ nínú ìran tó ń bọ̀. Torí àwa ti gbé gbogbo àwọn ọmọ wa débẹ̀. Bí báyìí ni ẹ ṣe ṣe o, àti ẹ̀ ti lé wọn dànù ọjọ́ pẹ́. Díẹ̀díẹ̀ ni kékeré ni lẹ́pẹ́ kò kéré. Ọdún bá a lásìkò yìí sọ́dún tó ń bọ̀ yìí náà ni gbogbo ò lójú ìtú ọmọ Yorùbá. Àwa ò ní kú sí ṣùgbọ́n ẹni máa kú ní á kú, ẹni tí ó kùn ní ó kùn. A gbọ́dọ̀ gba òmìnira. Àwọn Fúlàní yìí ò gbọ́dọ̀ máa tẹ̀síwájú báyìí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ wa tó ń fi ṣòfò. Ta lọ́mọ̀ bóyá Fúlàní ló lọ ju nǹkan síbi tí wọ́n ti ń ṣe ìpín fúnni fún èèyàn. Àbí ká kúkú sọ pé Fúlàní ló bojú Ọọ̀ni of Ifẹ̀ jẹ́. Ṣé bọ́ọ̀rẹ̀ ẹ̀yìn ni bàbá ni wọ́n. Igi gbígbẹ òwò mọ́ tútù lókùn. Àwọn ògo orílẹ̀-èdè Yorùbá ọ̀la àwọn ni wọ́n dá légbodò yìí. Ẹ̀yin kan tún wá pinnu pé tó ọ̀nà ẹ̀sìn lẹ máa gbà tẹ́ fi wọlé sínú Yorùbá lára. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní mùsùlùmí, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá,
á dáa kẹ́ ẹ tètè gbọ́ báyìí, á sunwọ̀n kẹ́ ẹ tètè gbà, kẹ́ ẹ tètè pe àwọn ọba wọ̀nyí, àwọn olúwo nǹkó àǹkó yìí, kẹ́ ẹ ní kí wọ́n máa bọ̀, kẹ́ ẹ wá pé bíríkótó, kẹ́ ẹ tètè sọ. Ìran Yorùbá kì í ṣe mùsùlùmí, àìṣe kìrìsẹ́nì, ẹ̀sìn ìṣẹ̀ṣe nàbáláyé, ṣùgbọ́n a fi tọ̀wọ̀tọ̀wọ̀ a fi gba méjèèjì papọ̀, ọwọ́ á di mẹ́ta, àrò mẹ́ta wọ́n ní ò gbọdọ̀ dọ́bẹ̀ nù. Tó bá wá rí bẹ́ẹ̀, nígbà tí àrò mẹ́ta ò gbọdọ̀ dọ́bẹ̀ nù, àṣebáni gbé káfàní tàn ya. Ètí ṣe dàbá yìí, ohun tí ò sì yé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fọwọ́ bọ sàríà ni wípé àwọn ọmọ yín lọ́pọ̀ nínú àwọn ọ̀daràn ọ̀hún. A jẹ́ pé láàrin oṣù bíi mélòó ká bẹ̀rẹ̀ sí ní rọ́mọ Yorùbá tí wọ́n mú lọ sí sàríà kọ̀tù tí wọ́n gé lọ́wọ́ tóun náà ń tọrọ báárà. Èyí tí wọ́n yọjú ẹ̀ kan gẹ́gẹ́ bí òfin sàríà níhun tí wọ́n fi ilẹ̀ ní 2003 tí Ọbásanjọ́ sọ fún wọn pé ó máa dá natural death tó sì kú nínú ìran Haúsá. Òun lẹ́yìn kan pera yín ní mùsùlùmí, ẹ̀ ń gbébọ̀ wá sí ìran Yorùbá. Lẹ ṣe ránṣẹ́ pé kí Sunday Adéyẹmọ kó fò lọ síbi tó bá fẹ́, ẹ̀yin ń bọ̀ ní January. Ó dá mi lójú pé ìjọba ò tí ì gbọ́ sí, torí information yìí wọn ò gbé síbi tí gbogbo èèyàn lè rí. Orí Twitter láti rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹni tẹ́ ẹ gbọ́ yìí. Ní pé la fi rí i pé wọ́n ń pète ìjà ní, torí wọ́n ti mọ̀ pé ìran Yorùbá ò ní gba ohun tó ń pè ní sàríà. A ní gbà. Bẹ́ẹ̀ bá rẹ́ni sọ fún wọn tètè, bí wọn bá rẹ́ni tètè jẹ́ kán yé wọn. Gbogbo àwọn aláàjì ìṣáàkì kinní kan His Royal Majesty bóyá ó fẹ́ sun ààfin. Bẹ́ẹ̀ ni, bóyá kò fẹ́ sun ààfin, bóyá adédídé ó ti sú àbálàájì kan, bóyá wọ́n fẹ́ sáré inú ẹ̀ kan yẹn nínú pápá. Ẹ gbé ṣẹ̀rí àwálẹ̀ Yorùbá láti wá ṣe kíni. Tẹ́ ẹ bá gbowó ní Saudi, tẹ́ ẹ gbà ní Kano, ẹ máa náwó yín, ẹnìkan kan ò bá yín dù ú. Kí ni ṣe tẹ́ ẹ fẹ́ tẹ̀yìn gbẹ́rù wá? Ó ti jẹ́ tẹ́ ẹ sọ pé ó di dandan ká ṣẹ̀rú Fúlàní, ó tó gẹ́ ọmọ Ilé-Ifẹ̀. Gbogbo ẹjọ́ tẹ́ ẹ rán, ohun tó lóyè Adéyẹmọ sọ fún yín ni wípé kò lè work, kò lè ṣiṣẹ́. Ẹ má dábàá ẹ̀. Ìsìn ọ̀rọ̀ yín lẹ̀ ń gbọ́ yìí, ẹ má gbìyànjú ẹ̀, torí yóò yí yín lọ́wọ́. Ibi tẹ́ ẹ pè ní ìpéjọpọ̀ kò lè work o. Ẹ tún wá ṣe ní góńgó mú ọmọ Adéyẹmọ, ọmọ aládìkún ládéládéládé, ọmọ ìran aládìkún Aláàfin Ọ̀ládé, adé aládìkún náà la gbà fáláàfin. Pé ààfin Aláàfin lẹ́yìn ti fẹ́ ṣèpàdé, ẹ bọ́lẹ̀ ń bẹ̀, kò lè ṣiṣẹ́. Ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti dúró tì wá. A sọ pé tòyí ogun tó báyìí, ẹ bá wa pín, ẹ like ẹ subscribe, ẹ bá wa tẹ top up, ẹ jọ wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé àdúpẹ́. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́, ẹ máa kọ síbẹ̀. Yorùbá nation ní kíákíá. Àwọn ò fẹ́ ohun tó ń pè ní sàríà àbí sàríà lẹ́ ń pè é nílẹ̀ wa. Ẹ ṣé o, a tún pàdé, ó dàbọ̀.